Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa. Àwọn èèyàn púpọ̀ ni wọ́n ti ń complain nípa Fisáyọ̀ Àbẹ̀bí wípé new role tí wọ́n fún un nínú fíìmù Simi pé kò dáa tó. Wọ́n ní ọmọ kékeré sì ni Àbẹ̀bí wípé kò tí ì yẹ kí wọ́n máa fún un ní síìnì ọkọ àti ìyàwó, síìnì olólùfẹ́ méjì kò yẹ kí wọ́n ti máa fún o. Ìròyìn tí àwọn fáǹsì Àbẹ̀bí àti àwọn fáǹsì Yorùbá movie industry ọ̀rọ̀ tí wọ́n ti ń sọ ni a mú wá fún yín lénìí o. Ẹ máa bá wa ká lọ kẹ́ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Ajíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Àwọn èèyàn wọ́n ti ń sọ̀rọ̀, wọ́n ti ń fi ẹ̀hónú wọn hàn wípé Àbẹ̀bí kò tí ì yẹ kí ó máa gbarú role tí wọ́n fún un nínú fíìmù Simi tí ó ṣẹ̀ṣẹ̀ jáde níbi ọjọ́ mẹ́ta sẹ́yìn tàbí ọjọ́ mẹ́rin sẹ́yìn, wípé kì í tún ṣe pẹ̀lú Ayọ̀ Ọláìyá ni ó yẹ kí wọ́n tún máa pair àwọn méjèèjì pé kán máa ṣe ọkọ àti ìyàwó nínú fíìmù. Wọ́n ní pé Àbẹ̀bí pé ó ti kéré jù sí irú róòlù yẹn, pé ọmọ kékeré sì ni Àbẹ̀bí pé kò yẹ kí wọ́n ti máa fún un nírú róòlù yẹn. Kí ni ẹ̀yin lérò? Ìjẹ́ ẹ̀yin lérò pé ó yẹ kí Àbẹ̀bí gba róòlù yẹn tàbí ó yẹ kó kọ̀? Ó yẹ kó sọ pé òun sì kéré jù. Ṣé ó yẹ kí Àbẹ̀bí gba róòlù ọ̀hún ni tàbí ó yẹ kó sọ pé òun kéré jù sí èèyàn tó ń àkìtì ọkọ àti ìyàwó nínú fíìmù? Mo lérò pé ẹ ti wo fíìmù náà, fíìmù Simi. Tí ẹ bá ti wo fíìmù náà, ẹ ṣáà rí bí Àbẹ̀bí ṣe play róòlù ọkọ àti ìyàwó nínú fíìmù náà. Fún ẹ̀yin tí ẹ ò bá dẹ̀ ti wò ó, ẹ gbìyànjú láti lọ wo fíìmù Simi lórúkọ fíìmù náà. Ó wà lórí Òkìkí Premium Plus TV, àwọn ló ń ṣò fíìmù náà. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tẹ́ bá rò pé ó yẹ kí Àbẹ̀bí gbà á tàbí kó má gbà á, ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Ire o, ó tún di ọjọ́ míì, ọjọ́ rẹ̀. Ẹ má gbàgbé láti tẹ subscribe button kẹ́ tó máa lọ.